Àwọn èèyàn wọ́n ti fẹ́ sọ ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí, ìyún the first son of Nigeria tó tún jẹ́ ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyún Ṣèyí Tinubu, wọ́n mà ti fẹ́ sọ ọkùnrin náà lẹ́nu, tó sì jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ fún ọ̀dọ́mọkùnrin ọ̀hún lórí bí wọ́n ṣe ní òun ló ń darí tó sì ń pàṣẹ nínú ìjọba bàbá ẹ̀. Ǹjẹ́ kí ló dé tí wọ́n fi ẹ̀sùn kan Ṣèyí Tinubu ọmọ Tinubu? Ó mà ní àwọn àṣírí kan tí wọ́n lò lù síta, pàápàá lórí agbẹnusọ Tinubu ọ̀gbẹ́ni Àjúrì Ngelale tó ṣẹ̀ṣẹ̀ fi iṣẹ́ sílẹ̀ láìpẹ́ yìí, tí ìròyìn jáde wípé Ṣèyí Tinubu fún rẹ̀ òun ló yan Àjúrì Ngelale gẹ́gẹ́ bí agbẹnusọ bàbá ẹ̀, yàtọ̀ sí Báyọ̀ Ọ̀nànúgà tí bàbá ẹ̀ tó fẹ́ yàn gẹ́gẹ́ bí agbẹnusọ ẹ̀. Ẹ sì rántí pé ẹ̀sùn kan tí kò sẹ́ni tó lè fìdí ẹ̀ múlẹ̀ dáadáa tí wọ́n tó fi kan Ṣèyí Tinubu ni pé òun fún rẹ̀ ló yọ alága ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó àná, Alhaji Musiliu Ayinde Akínsànyà tó pè yàn mọ̀ sí MC Olúọmọ, òun ló yọ kúrò ní ipò alága ẹgbẹ́ onímọ́tò lẹ́kọ̀ọ́ tó fi Alhaji Mustapha Adékúnlé tó pè yàn mọ̀ sí Ségun rọ́pò, tó sì jẹ́ pé nǹkan méjì yìí àti àwọn nǹkan míì tí wọ́n ní Ṣèyí Mákindé ti ṣe, èyí tó fi hàn pé òun ló ń darí ìjọba bàbá ẹ̀, òun ló sì ń fi àwọn èèyàn sípò, inú mà jẹ́ kí wọ́n má bẹ̀rẹ̀ sí ní tún rí sí Ṣèyí Tinubu lórí ẹ̀rọ ayélujára, tó sì jẹ́ pé níṣe ni àwọn kan ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé ó ń gán ní ààrẹ àti pé ní tó bá sọ nínú ìjọba bàbá ẹ̀ ìní abẹ́gẹ́. Gbàrà táwọn kan tó ti ń fẹ̀sùn kan Ṣèyí Tinubu pé ó ń jayé fàmílétè ní inú ìjọba bàbá ẹ̀, ní làwọn èèyàn kan mà ti ń gbìjẹ́ wípé tá bá fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ààrẹ ní àròkọ sí ìpè báwo ni wọ́n á ṣe máa retí kí Ṣèyí Tinubu kí ó wà nínú ìjọba bàbá ẹ̀ kó sì má lẹ́nu ń bẹ̀. Wọ́n ní gbogbo àwọn ààrẹ tó kọjá àwọn rí báwọn ọmọ wọn bá ṣe ń ṣe ayé jẹ tẹnu lọ agbára nílòkulò. Wọ́n ní kí ni Ṣèyí tí ì ṣe tí wọ́n á mú orúkọ ẹ̀bẹ̀ nu tí wọ́n ń bà lórúkọ jẹ́ kiri.